àpọ̀n tó yọ lè ń gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà owó tí ó pé lè ń dáwọ́lé àpọ̀n tó yọ lè ń gbé kaná àánú ṣe mí péjú òun ìjayà. àṣà tẹ́ ti gbọ́ mi yòó hehe ọmọ ọlọ́mọ tó rí làrúrán ṣe dé tòru tòru òhòhò ọmọ tó bá rí rí bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ wàá rán níṣẹ́ ẹ jẹ́ yàtọ̀ òye ló gbà tí ẹ ṣe àti gbọ́ ẹgbẹ́ kíkọ́ yọ ní lẹ́sẹ̀lẹ̀ àṣà wo àṣà wo lọ́rọ̀ mi Péjú Ìjàyà Péjú Ìjàyà Péjú ìjọ̀gbọ̀n òun ṣe nìkan fa irú ẹ̀kan ṣoṣo làwọn bí bàbí méjì ó di ọ̀nù ni Péjú ó jẹ́ yàtẹ̀rù padà rẹ̀ pawó Péjú ọmọ dára ó tẹ̀ Ìjàyà Péjú Ìjàyà ni Péjú ìkókó lọ́mọ ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ ó dára tó kò mú wà mọ́ ẹ wo Péjú. owó tí ó pé lè ń dáwọ́lé àpọ̀n tó yọ lè ń gbé kaná àánú ṣe rí Péjú òun ìjayà owó tí ó pé lè ń dáwọ́lé àpọ̀n tó yọ lè ń gbé kaná àánú ṣe rí Péjú òun ìjayà. àṣà ojú lè koko ojú kòkó bí ọ̀tá ọmọ tó lè ni yóò bára ẹ ohun wa bá ń ṣe yìí ká máa rántí ọ̀la o àṣà o ó jẹ́ ìrora máa lògbà ó jẹ́ ìrora ìgbà ń gbá ní òhò ilé ìwé tẹ́rí ilé ọgbọ́n o ilé ẹ̀kọ́ jàgídíjàgan o kò máa dáwọ́ ọmọlọ́mọ làǹbẹ̀gùn dé ìlú abẹ́ntẹ́ lọ́nù fún ní tẹ́tẹ́ ńdọ́sí ara ayé ní abẹ́ntẹ́ ò ẹ̀dẹ̀ ńjọ ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ Péjú Ìjàyà lọ òun sọ. owó tí ó pé lè ń dáwọ́lé àpọ̀n tó yọ lè ń gbé. again ṣé kò sí ayọ̀ nílé yín rárá ni ló fi fa ilé. ẹ jáwọ́ pé kò sí ná Nàìjíríà àti wípé wọ́n máa ń pinnu wa ni èdè dẹ̀ ní ọ̀fù wa ni ò ṣáà lè torí pé kò sí ná kí má wàá skul ẹ ṣáà mo tún fẹ́ kàwé. ẹ sà ṣé wọ́n wọ́n lọ nù túbọ̀ ni. ebi tí máa rí sí kó má rí síbẹ̀ mọ́ ebi tí máa jẹ sí kó má jẹ síbẹ̀ ṣé tí ń dùn ẹ̀ ni àbí bẹ̀rẹ̀ wọ̀ lẹ́gbẹ́ ni ṣé wọ́n jù mí lọ ni ṣé wọ́n dé jù mí lọ ni. sórí àjùlọ yẹn màá wá fi wọ̀n ẹ́ sí. ó yà. wàhálà Péjú ti pọ̀ jù fẹ́ pin mí lẹ́mìí ọmọ yìí ò fi mí lọ́kàn balẹ̀ rárá Péjú mi ò tọrọ ẹ̀ lọ́wọ́ òrìṣà kankan ṣùgbọ́n ọmọ ìbí tí ìwò ọmọ kò fi mí lọ́kàn balẹ̀ rárá wò kó tó kúrò bí gan wọ́n ìlé wa fẹjọ́ ẹ̀sùn kò ti tó jà ń bí kan ọ̀rọ̀ Péjú yìí ó sú mi pátápátá sórí mi ò mórí tá a lè kọ sí gbẹ̀dú ẹ̀ ṣé o wá rí pa bámbárì ọ̀rọ̀ Péjú yìí kò sẹ́ni tọ́mọ mi ò lè bú o. Péjú Ìjàyà ni Péjú ìkókó lọ́mọ Péjú Ìjàyà ẹnikẹ́ni tó mọ̀ páyàwó ò lé ní páyàwó ò kì í tó tó pé tí wọ́n la bá ṣẹlẹ̀ òun máa sún sẹ́yìn ni àbó òun máa sá kúrò dé ẹ́fínú skọ́ọ̀dì yìí sílẹ̀ o tó gbogbo bí mo ṣe wà yìí o mi ò gbá gọ̀jẹ̀ anybody mo bí pé anybody tó bá ṣe bí wèrè òré aṣọ onítọ̀hún ni. ó lérò pé gbogbo alásìjọ agree ní squad pé anything àjọ máa ṣe papọ̀ ṣé ẹ mọ̀ pé teacher Kọ́lá tá à ń sọ̀rọ̀ yìí class teacher ló ń anyway ṣá ọlọ́wà kọ́ mi mọ̀ ṣe lórí ẹ̀. that reminds me wọ́n ló jẹ́ kí n rántí ọ̀rọ̀ Kọ́lá yẹn ó di ẹlẹ́ẹ̀kẹta ẹ̀ báyìí ó di ẹlẹ́ẹ̀kẹta Kọ́lá báyìí tó yẹ pé òun máa disturb wa lábẹ́ pé àwọn ọmọ aláìgbọràn
gbọ́rọ̀ wí nínú school wo màá mú sọ pé a treat fọkàn kọ́lá yẹn. ẹ̀yin ọ̀rẹ́ ǹjẹ́ mọ̀ pé tí Ṣakọ́lápọ̀ ikàn náà yóò ṣe àkóbá fún wa tí a fi lọ sí assembly fún ọ̀sẹ̀ méjì. ẹ̀yin ọ̀rẹ́ kí la máa wá ṣe báyìí tí kò ní di wàhálà tí èdè wọn pé final year la wà yìí. ẹ fọ́ ni a máa ṣe bá a ṣe máa ṣe fún gbogbo wọn ni a máa lọ double course ẹ lójú ọ̀nà tó bá ń lọ a máa nà á máa gbaṣọ òkùnkùn nídìí ẹ so that next time tó bá ń táyé wá àní tó bá ń táyé wá nǹkan tó ju ẹ bá rí ẹnu ẹ máa dákẹ́ ni. ó ṣe pé rájà tó mú wa ni ṣó ti rí a máa múra bí àwọn nìjẹ́ ẹ̀ ni. nice one ṣé ẹ mọ̀ rẹ̀. so that anybody onírẹ́ tó wà nínú aṣọ a máa wá kó bítì fún a máa wá nà débi wípé àwọn máa wá fún lóhùn pé àwa student ni. nice one nice one nice one my dear friend tó bá ti di bóyá ọ̀sán àbí akọ̀rọ̀ bá ti sọ a máa sọ̀rọ̀ lórí ẹ̀ a máa bá ṣe máa pàdé ẹ̀ ká máa tún fọkàn kọ̀ ọ́ tẹ́lẹ̀ yẹn báyìí. mo fẹ́ wọ bá nínú kíláàsì tó já lórí ẹ̀ ṣàlùyà. Péjú ìjáyà ni Péjú. ṣé àwọn tí mo rántí ẹ lọ ṣiṣẹ́ ni àbí wọ́n ló kàn ń ṣèṣẹ́ náà. ilé má dùn ṣé ọ̀pẹ́ ń pípẹ́ fún wàyẹ̀ kìlọ̀ wọn ni so mò ń kàwé ni. ṣé wọ́n nìkan ló fẹ́ ṣe ẹ̀sàmù ẹ̀ ṣé bájọ́ fẹ́ ṣe ni. má bínú má bínú. pẹ́ nǹkan torí tiẹ̀ mo ṣe ń wá ẹ o Ìpéjú tí òjò sinmi láàárọ̀ tí òjò sinmi lọ́sàn-án torí ẹ̀ mo ṣe ń wá ẹ mo wá fẹ́ fi dẹ́ ẹ lójú pé tó bá fẹ́rù èmi yìí wàláhì tàláhì Péjú ò ní fẹ́ kú nonsense tó ń bẹ dánwò yẹn kò lè bẹ dánwò láyé tó bá gbọ́ pé Kúnlé ló wà ń bẹ̀. Kúnlé ó ṣàwọn pé mímí àti àṣẹ wà lórí owó àní ẹ̀yin méjèèjì ọ̀sán àti òru ni yín tí kò sí kò tí mo lè fi ẹ ṣe nà ó yẹ kó understand. àṣà tó wá sọ yẹn ló fi bọ̀rọ̀ jẹ kí ni àṣà ní tó fẹ́ ọ̀fọ̀ ẹ̀ kò sí nǹkan gidi kan tó lè jáde látọwọ́ àṣà tí mo mọ̀. ṣọpọ́ mi fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní ìsìn máa wá sọ̀rọ̀ ṣọpọ́ olódo ni ẹ wọ́n ní àṣà mo maths wọ́n mọ English language sójú méjì tó sì wà important nìyẹn náà wọ́n fẹ́ fi irú ẹ̀ ṣe wọ́n láyé bàbá mi sọ̀rọ̀ orí burúkú yẹn o bàbá mi sọ̀rọ̀ ìwà láì máa wojú ẹ̀ wọ́n kì í di ọtí irú ẹ̀ sí mi wọ́n máa tiẹ̀ bàjẹ́ gan-an wọ́n try pẹ̀lú mi mọ́ o ní di ọtí. ọsàn torí gbajúmọ̀ tí ó wọ̀ ni ẹyẹ oko lásán báyìí ló máa fi mú o sún ọjọ́ yẹn síwájú. ìkókó lọ́mọ Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. kò fìyà jẹ mi mo tí Péjú ń ṣe fún mi náà. lóde. wọ́n jẹ́ pé ò áìdì mi ni Péjú ò ní láyà tí mo máa ṣe nǹkan tó ń ṣe kò ní láyà tí ṣe fún mi náà wọ́n gbogbo ẹ̀gbìn wọ̀nyí tí Péjú fi ń lọ mi àti wọ́n mọ̀ pé you are not much interested please tell me and let me get out. ṣeun ó mọ̀ wípé mo nífẹ̀ẹ́ ṣe orí ọ̀rọ̀ Péjú òkè ṣobìnrin gidi mo ti wọ̀ ọ́ tọ́kí tó mọ̀ mo máa fẹ́ jẹ́ kó ní sùúrù ìgbà mélòó la máa fi ṣetán Yorùbá dẹ̀ bọ̀ wọ́n ní ohun tí wọ́n bá fi pamọ́ ló máa níyì baby I love you ìgbà kékeré ló kù. Yorùbá náà mo tẹ̀lé o wọ́n ní tẹ̀lé bá pẹ́ lórí mi ètùkẹ́ sí ni ó máa bá níbẹ̀ imagine Kúnlé ní girls àti máa toast mi. Kúnlé wo. Kúnlé hard student now. Kúnlé olódo Kúnlé tí ò sọ pẹ̀lú lórí ẹ̀ ló ní god ló ń dẹnu kọ ẹ́ I swear to God mo máa jẹ́ kó jẹ̀yà ẹ̀ I will deal with him. o ti like wàhálà jù mi ṣe àgbà fún un náà ló jẹ́ pé mi létí Péjú lọ́kí Péjú máa sọ̀rọ̀ sí mi anyhow. ó ní kó fọ̀rọ̀ ti Péjú lẹ̀ tí Kúnlé ní kó jẹ́ ká sọ̀rọ̀ pa ẹ̀ Kúnlé ní god ó ń bá ẹ sọ̀rọ̀ ìgbà tó lọ ti tutù jù ṣé ó ní god kó pe Péjú kó bá Péjú sọ̀rọ̀ kó fẹ́ fẹ́. náà ló jẹ́ pé mi létí Péjú lọ́kí Péjú máa sọ̀rọ̀ sí mi anyhow. Péjú ò sọ̀rọ̀ fẹ́ anyhow wọ́n ní fúngbà díẹ̀ ni fi Péjú lẹ̀ ìbá máa ṣe tábàdàn ṣe tán skul ṣé kí wọ́n ní nǹkan tó wà ń bẹ̀ ọ̀gbẹ́ni já máa lọ léjàre o ní gbogbo ẹgbẹ́ skul ti dá. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ Péjú. Péjú ẹ̀mí ló mọ̀ pé dúró ná ibo ló ti wá rí gbogbo àwọn wà pálapàla tó ń wù yìí bàbá ẹ̀ ń ṣo ní wàhálà
nígbà ayé èmi náà tí mo jẹ́ ìyá mi ò kì í ṣe oníjàngbọ̀n tó bá wá ní wọ́n fa wàhálà lọ́tún Péjú ni o wọ́n fa wàhálà lọ́sí o Péjú ni o nílé ìwé o Péjú ni ṣáá débi pé wọ́n ní orúkọ ẹ̀ gan ti wọnú black book àbí ìwọ mọ̀ wípé ọmọ tí orúkọ ẹ̀ bá wọnú black book kò lè ṣe nǹkan gidi ní Nàìjíríà wa. Mami ẹ ti ẹ̀ dúró náà nígbà tí máa ń gbọ́ àwọn wrong information ìpapà gan-an orúkọ mi wọ black book ṣé àwọn ọlọ́kọ́ sí nàbí ojú ọlọ́jọ́ kọ́ orúkọ mi sínú black book gbogbo alámọ̀ ẹ pé student méjì bá jà ní school ọ̀nà nǹkan discipline wọn ẹ̀yin náà lè mọ̀ pé mi ì ṣọmọlọ́lé lọ gbèsè ọ̀rọ̀ wa tó bá ti ju fún bẹ́ẹ̀ mi gbọ́ àjù fún wọn padà ni. ìpẹ̀lẹ́ o ẹni tó mèsì ọ̀rọ̀ wo jẹ́ kí n sọ fún ẹ ọmọ tá a bá ń báwí tó bá ń warùn kì ó ṣe tán láti parun lójijì ni mi ò dẹ̀ gbàdúrà kó parun lórúkọ Jésù. ajá tẹ̀rán wá ń wẹnu sí mi lára ládùúgbò mi ò rí bí rìn sí ọjọ́ wo ló fẹ́ ṣe léyìí dà wá ná jẹ́ wọ́n á sọ fún ẹ bóyá ò rántí látìgbà tí bàbá ẹ ti kú mi ò rí fámìlì kankan ìwọ yìí náà tún wá ní o tún fi mí lọ́kàn balẹ̀ látàárọ̀ dọ̀sán rí jẹ́ kí n wá fún ẹ ní last one ní Péjú ní ọjọ́ tí n bá tún gbọ́ pé pẹ́pẹ́sẹ́ o Péjú ń jà ń bì kan ọjọ́ yìí ni mo yọwọ́ yọsẹ̀ lọ́rùn ẹ láyé lọ́run ó ti gbọ́ mo ti gbọ́ ó bẹ́tà ẹ ṣe máa mi ṣe fẹ́ lọ fa bọ́. Ìjàyà Péjú ìjàyà ni Péjú ìkókó lọ́mọ Péjú ìjàyà Péjú ìjàyà ni Péjú ìkókó lọ́mọ Péjú ìjàyà Péjú. má tí ó tiẹ̀ fún wa problem ní láti ẹ̀ka ṣáà láti wọ́ kẹ̀rọ. ẹ bá ti wá pè mí ní àkájọ ṣe òkè fáìn ṣáà ti wà síbà ẹ̀wọ́ ti ẹ̀ fún náà kí ṣe fọ́sí mo bọ́ wá bí èyí kí ló dé. ẹ̀yin girls ẹ gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ sí Mr. Kọ́lá lánàá ni. kí ló ṣe ó máa ná ni àjọ sí hòhò. irọ́ yìí ó máa ná obìnrin ló ṣiṣẹ́ yẹn. obìnrin ẹ wá dúró àwọn obìnrin wọn láti ẹ̀ mọ̀ kó lè ṣe náà. ó dá èmi lójú o àwọn Péjú àti gáǹgì àwọn ló máa ṣiṣẹ́ yẹn. báwo ló ṣe mọ̀. àná àwọn oníṣẹ́ àwọn ni. kó má lọ jẹ́ pé gbogbo wa la máa jìyà iṣẹ́ tá a mọ̀ dì báyìí. ẹ wá ṣé àní lọ sọ báyìí ẹ jẹ́ ká lọ sọ o. but ìwọ ìrètí yìí àánú ẹ ṣe mí o ó tiẹ̀ láìka rẹ̀ rárá ṣé orí nǹkan tó ṣe fún tíṣà ni ká tó wá sọ pé ìwọ but ṣé kò yẹ kó dá wọn mọ̀ ni àbójú dùn tíṣà náà tó fi wá jẹ́ pé ìwọ ló fẹ́ lọ sọ wo àánú ẹ ṣe mí ìrètí. ẹ wò wọn wà ní káwọn géèzì wọn faṣọ bojú mà ní. ó dá mi lójú kan ti wọ ẹgbẹ́ òkùnkùn. àwọn ọmọ ẹ títí wá yan ẹ̀kọ́ wọn níbi tó kọ́ báyìí. ti bàjẹ́. ọmọ ìwé ládé kan wá kà o ìranù ló ń ṣe ní sùkúl wọn ò ní láìfù kankan báyìí àwọn lọ́mọ o. kò sí nǹkan tí wọ́n lè ṣe. ẹ jẹ́ àkàwé fọ̀rọ̀ wọn sílẹ̀. wọ́n lẹ̀ má ṣe ẹ̀ ọ̀gán owó ṣáà sọ pàṣẹ àti nǹkan ẹ̀ má tẹ̀lẹ̀ wọ́n wá lé. jọ yọkọ jọ. ṣèbí ẹ ṣáà rí pé plus ló wà mí. This 300 and this 500. ẹ̀yin náà ó yẹ ká calculate ẹ̀ náà. Ìjàyà ni Péjú ìkókó lọ́mọ Péjú ìjàyà Péjú ìjàyà ni Péjú ìkókó lọ́mọ. ṣeun ẹ mélòó ni sọ̀rọ̀ sókè kí n gbọ́ ọdún sọ. ẹ̀mí ìtàlẹ̀ pé wọ́n mú. mo ń gbọ́ awuyewuye ọ̀rọ̀ kan báyìí lísìn wípé ẹja skul yìí ẹnà tíṣà ẹnà ọ̀pá ráúráú ó dẹ̀ láwọn obìnrin ló ṣiṣẹ́ yẹn ṣó wà bẹ́ẹ̀ àbó òsì ń bẹ̀. mọ́mì ẹ ṣàmọ́rọ̀ ọmọ tẹ bí mi ò lè ná tíṣà ṣé mi ò lẹ́ni pé kí n lọ kà mi kẹ́gbẹ́kẹ́gbẹ́ wọ́n mọ̀ bọ̀tẹ́ ẹ ṣàmọ̀ mi náà ẹ mọ̀ nǹkan tí mo lè ṣe. gbogbo tó ń sọ fún mi yẹn kó sọ̀rọ̀ sókè kí n gbọ́ òní kẹ́gbẹ́kẹ́gbẹ́ tó bá wà nílé ni mo mọ tí mo bí tó bá ti jáde lọ mi ò bá ẹ̀ lọ bí kankan mi ò máa tó dá lọ. torí mo ti ń gbọ́ wípé gbogbo àwọn ọmọ tó na tíṣà yẹn tó bá wádìí wọn báyìí tó bá ti mọ̀ wọ́n máa lé wọn ní sùúrù. nítorí gbà tẹ́ ẹ̀ tí tẹ ìwà sẹ́kọ́ndírì tẹ́ ẹ̀ ṣe pàlàpàlà tẹ́ bá dé ìfẹ́sì nǹkan ṣùgbọ́n tí bá wádìí tó bá já mọ́ ẹ lọ́wọ́ mọ́rú ìyá tó ní o ṣé o má dojú tì ní o má dẹ̀ dojú ti ra ẹ̀ má dojú ti ra ẹ̀ o. mọ́mì wọn tó lè ṣiṣẹ́ yìí àwọn Péjú.
owó náà ọmọ táwọn ẹ̀jẹ̀ ládùúgbò ṣàkóso sọ pé mi sẹ pẹ̀lú wọn jẹ́ kí anybody gbọ́ anybody bá pẹ́ pé báwo ni kíní kan ní màmá ń pa ẹ̀ o gbọ́ àwọn dàbí lóhùn jọ fàdé mi lẹ́nu lónìí. èmi ti tẹ̀ máa bẹ́ẹ̀ ìjọ́ náà jẹ́ kó sílẹ̀. àmì o ẹlẹ́dàá ọ̀yẹ́ àti ìlẹ́yìn máa ṣàṣeyọrí o máa ṣàṣeyọrí o ṣe má lójú tì mí o. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. ẹ̀yin ọ̀rẹ́ mi ṣe rí pé a ti ṣe àti mú jẹ báyìí àná báyìí ara ẹ balẹ̀ ẹni pé kàn sọ ní school pé àwọn kan lọ tíṣà wọn ò mẹ́ni tó lọ tíṣà gbó ọ̀rẹ́ mi tẹ́tù bá tún dọ́rọ́ ẹ̀ wò á tún máa nà án ni. Péjú Ìjàyà bó ṣe gbà pé ọlọ́pọlọ ni ẹ́ ṣé mo wí pé aṣọ tó ní ká fi bojú yẹn gan òun gangan ni wọ́n fi jẹ́ kán dá wa mọ̀. Wò ó Péjú Ìjàyà ọ̀rọ̀ tá à ń sọ ń bì á ti ṣe á ti mú jẹ o ògiri létí èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kó ń ṣèkú ta lè máa dúró sọ níbí. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú. ṣojú ẹ̀ fọ́ ni àbò fi bandage bojú ni kí ni problem ẹ ná. kí ló fẹ́ ṣe náà Péjú ó mà lájà o. so bó tiẹ̀ ṣe ní gbogbo wa yẹ̀rù ò bá ẹ dúró náà kí ló fi rẹ pè náà. tí ọkùnrin bá kí ajá yóò gbọdọ̀ fọhùn kí ni mo wí fún yín mọ́mí kò tí bá kí ìyá yín ló kì ẹ̀mí màá ní Péjú Ìjàyà màá ní. tẹ́lẹ̀ pé 100 tẹ́lẹ̀ 200 máa ń kú ìmọ̀lẹ̀ máa kọjá. àbọ̀ ya wèrè ni ká ló ń bá wí náà ká ló kú yẹ́fẹ́ tó ní tàbí òṣòro. ìwọ sẹ́ni orí òun pé. ẹ̀yin ọ̀rẹ́ mi a kì í ṣe tout now ẹ wá pẹ̀lú ọ̀bọ̀ jẹ̀kọ ojú kan máa fi wò wá please let's go. oníranù òṣì alára kan. àṣẹ dúró ṣẹlẹ̀ ẹ̀ sọ̀kan fún yín ṣẹlẹ̀ tó wà lẹ́yìn fíìmù tó gùn gan ni ẹni dúró wò tán anywhere any place anytime tọ́jú pẹ̀lú arábàmọ́ balẹ̀ sí máa nára wà ní àbúrò ìburúkú ni ẹ bó ṣe rí àṣẹ dúró ọ̀lẹ́ ni alẹ́ hùhù àṣẹ dúró. ẹ ló kú kó ṣù ẹyin kọ. ìkókó lọ́mọ. mo kọ́ nínú orí mo kọ́ nínú orí. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó lọ́mọ. Péjú ìjáyà Péjú ìjáyà ni Péjú ìkókó. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń bá yín sọ torí wọ́n ní ẹni bá lórúkọ kó tó di pé a lọ síbi tá à ń lọ mo fẹ́ sọ̀rọ̀ ṣe mú lójú ẹ̀ a jẹ́ tí ń bá ọ̀rẹ́ wa bọ̀ ilẹ̀ ti ta sí kì í ṣe ọ̀rẹ́ ọdún márùn kì í dẹ̀ ṣe ọ̀rẹ́ ọdún mẹ́wàá ìgbésẹ̀ tí mò ń rí ṣeun tó ń gbé kò tẹ́ mi lọ́rùn tí wọ́n ní àwọn tí ṣeun ń bá rìn ó ju ṣeun lọ ní gbogbo ọ̀nà àwọn aláìní kan ṣe ọmọ ní ṣeun ń bá rìn àwọn Yorùbá máa ń pa òwe kan wọ́n ní fi ọ̀rẹ́ hàn mí kí mo rí èèyàn tó jẹ́ òun ní jẹ́ tí ọ̀rọ̀ ṣeun ṣeun ò ní ọ̀rẹ́ gidi nínú gbogbo àwọn tó ń bá rìn mo gbogbo àwọn yẹn kò sí èyí tí mo rí pé ó yẹ kí ṣeun bá rìn nù ó dẹ̀ mọ̀ pé wọn ò lè kọjá láàárọ̀ kó má gbà wájú ilé mi ṣó mọ̀ bẹ́ẹ̀ ẹnu ọ̀nà mi náà máa gbà lọ sí gbogbo àwọn tí ṣeun bá rìn yẹn kò sí èyí tó tẹ́ mi lọ́rùn nínú ọ̀rẹ́ mi àwọn tí wọn ò mú ìwé ní ọ̀kúnkúndùn ó dẹ̀ mọ̀ pé níbi tí ọ̀rọ̀ ìwé ń lọ yìí níbi tí ìjọba ń bá ọ̀rọ̀ ìwé lọ tọ́mọ bá wà ní SS1 tó bá máa fi dé SS2 tí ò bá kára mọ́ ìwé ó máa yọ lẹ́sẹ̀ lẹ́ o ó jẹun tó máa yọ lẹ́nu ṣùgbọ́n bí mo ṣe ń wo ṣeun àwọn tó ń bá rìn yẹn mi rò pé wọ́n jẹ́ kó kọbi ara sí ìwé onímọ̀ ní kí n sọ fún ẹ̀ka tó máa lọ. ṣé àwọn ọkùnrin àbí obìnrin ni wọ́n. a lè ní kọ́mọ wà nílé yìí kó má lọ rẹ̀ tọmọ bá tó yẹ tí ò bá lọ rẹ̀ wọ́n fáyọ ní pé kí n ṣe ṣọ́ọ̀ṣì kalẹ̀ bí ọ̀rọ̀ ọmọdé yìí kalẹ̀ bí kíláàsì nígbà tí ò ń ṣàlè tí ò ń ṣàfọdù tí ò ń ṣọ́dọ̀yọ̀ tí ò ń ṣàbùkẹ́
ẹ wá ní kó má lọ rẹ̀ gbọ́nà sínú ọmọ ẹ ọdún mélòó ni ṣé ó fi jùlọ. ọdún mẹ́ta. ọdún wo ni ṣe tí mo ti pè wọ́n. ọ̀rẹ́ mi máa sọ̀rọ̀. ó wá dá mi lóhùn ní kí tó mọ tí màá sọ. máa sọ ọmọ bí tó ń bọ̀rọ̀ lọ. tó ń bá tẹ̀ ṣáì tó kàdé ibi tí ṣe ó kàdé ṣe kò dá. ó ní ìdíyẹn náà ó ní ìdí láti fẹ́ fún mi kó ṣe mọ́mọ́ tí ní ìlú fẹ́ mọ̀ wọ́n ṣe. tó bá jẹ́ bó ṣe fẹ́ nìyẹn ọ̀rẹ́ mi tó bá gba tèmi èmi ti gba tèmi ṣùgbọ́n èmi bá wo pé kò dá kí n rí nǹkan tí ò dáa nípa ọmọ ọ̀rẹ́ mi kí n má lè sọ ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tó gbé gbà nìyẹn kò le. ìyá àná èmi náà fẹ́ mọ ọmọ ṣeun. ẹja máa dágbára lọ èmi tí mo ti èmi ó di dandan kí wọn náà mọ ti. Péjú. ojú ń dùn ẹ̀ ni ọdún mo dúró sẹ́dẹ̀ náà ni kúrò níbo tí mi ò bá ti ṣe tán nígbà yìí wọ́n ò bí bàbá lá kúrò níbo dá tó náà fẹ́ wọlé ní kíláàsì. ẹ gbà mí. èmi sọ fún mi sí pé kí n dúró kémi tó wọlé dúró náà jẹ́ kí n tiẹ̀ bí ẹ náà ta ló gúnyán fún ẹ tó nítorí òṣòro náà Péjú èmi ò lè wọlé jọ jẹ́ kí n bí ẹ náà ta ni ẹ ṣé wọ́n ló ní skul ni àbí bàbá ńlá ẹ bàbá ẹ ló ní kíláàsì. advice mi lè fún ẹ ní pé kó yọ ẹ kúrò ní gbogbo nǹkan tó wáyé o ogun kó group lónìí kó group lọ́la gbogbo àtàwọn gang group ṣé ìwò tẹ̀ ọ́ pé exam wà lọ́nà ó kù 3 weeks sínsìn to exam tó bá lé ẹ kúrò ní school jọ sọ fún mi kí ló fẹ́ sọ kó ṣẹlẹ̀ ńlẹ̀. sáyọ ẹlẹ́nu gbọ́rọ̀ jẹ́ n béèrè question kan lọ́wọ́ ẹ̀ dáàdì tẹ ló sanwó school tèmi àbí mọ́mì ẹ̀ ló sanwó school tèmi ẹjọ́ ẹ̀kọ́ náà mi rí ẹ blame ká ní mo ti rí ìgò tó sì tí mo da ìgbòho rí ẹ tó sá jìnnàjìnnà. Kaná àánú ṣe rí Péjú òun ìjàyà owó tí ó pé lẹ́ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ́ ń gbé kaná àánú ṣe rí Péjú òun ìjàyà. àṣà tẹ́ ti gbọ́ mi yòó hehe ọmọ ọlọ́mọ tó rí làrúrán ṣe dé tòru tòru òhòhò ọmọ tó bá rí rí bẹ́ṣẹ̀bẹ́ṣẹ̀ wá rọ̀ níṣẹ́ ẹ̀jẹ̀ yàtọ̀ òye ló gbà tí ẹ ṣe àti gbọ́ ẹgbẹ́ kíkọ́ yọ ní lẹ́sẹ̀lẹ̀ àṣà wo àṣà wo lọ́rọ̀ mi Péjú ìjàyà Péjú ìjàyà Péjú ìjọ̀gbọ̀n ò ṣe nìkan fa irú ẹ̀kan ṣoṣo làwọn bí bábí méjì ó di ọ̀nù ni Péjú ó jẹ́ yàtẹ̀rù para rẹ̀ pawó Péjú ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ ó dára tán ó kò mú wà mọ́ ẹ̀wò Péjú ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ ó dára tán ó kò mú wà mọ́ ẹ̀wò Péjú. owó tí ó pé lẹ́ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ́ ń gbé kaná àánú ṣe rí Péjú òun ìjàyà owó tí ó pé lẹ́ ń dáwọ́lé àpọ̀n tó yọ lẹ́ ń gbé kaná àánú ṣe rí Péjú òun ìjàyà. àṣà ojú lè koko ojú kòkó bí ọ̀tá ọmọ tó lè ni yóò para ẹ̀ ohun wa bá ń ṣe yìí ká máa rántí ọ̀la o àṣà o ó jẹ́ ìrora máa lògbà ó jẹ́ ìrora ìgbà ń gbá ní òhò ilé ìwé tẹ́rí ilé ọgbọ́n o ilé ẹ̀kọ́ jàgídíjàgan o kò máa dáwọ́ ọmọlọ́mọ làǹbẹ̀gùn dé ìlú abẹ́ntẹ́ lọ́nù fún ní tẹ́tẹ́ ǹdọ́sí aráyé nu abẹ́ntẹ́ ò rẹ̀dẹ̀ ǹjọ́ ọmọ dára ó dẹjọ́ àwòpadà sẹ́yìn ọmọ Péjú ìjàyà. Ìmọ̀mọ́